ẹ wá lọlé ẹ wọnú ilé ẹ tẹ bá dàdúgbò ẹ kàn máa sọ pé àwọn ò mọ̀ rí wọ́n máa ní àwọn ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ pé kò ń ṣe kan wọ́n lè ní káfíńtà ni wọ́n lè ní télọ̀ ni wọ́n lè níjọ́ olódolóògùn ibi tẹ máa rí wọn nìyẹn ẹ̀yin ẹ má gbìyànjú kẹ má wá wọn lọ ẹ gbé nọ́mbà wọn ẹ má sọ pé ẹ fẹ́ wá wọn wá ẹ kàn lọ ká wọn mọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin èèyàn wa kẹ tó lè sọ pé ẹ fẹ́ dáwó lé wọn kan tẹ bá ti rí ẹ wò dáadáa o nítorí ẹ̀mí ò láàárọ̀ o ní tó bá ti bọ́ sára tó ti bọ́nú kò ṣe é rí mọ́ o á dáa fún gbogbo wa o dàbí ẹni tí nínú sìn tọ́ lóògùn nínú fún tí nínú lọ àbẹ́ tó ta lọ́fà tó ti gbé kiri tó wá ṣoògùn ọfà fún tó lò tó gbádùn ògùn da náà nìyẹn kọ́tà tó pé ògùn da nìyẹn bí bá ṣe rí ìpalára ìlàṣẹ rí dáadáa ẹ̀ nìyẹn ó dàbí ẹni tí ò kọ́ṣẹ́ ògùn tó lọ rí di pharmacy tó wá ń ṣoògùn tó fẹ́ wá ní kéèyàn máa rà tíyàn bá lóògùn yẹn kí láì dájú pé ògùn yẹn máa ṣe dáadáa fún. ẹ káàbọ̀ sí ìkànnì àṣà Yorùbá TV ìkànnì tó ń gbé àṣà Yorùbá lárugẹ ẹ farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ like ẹ comment kẹ́ ẹ sì share àwọn ètò wa ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ògùn da lápá kan lápá kejì àti sọ apá pé kò da lápá kan pé kò sí ohun tí ó ní dídá tí ò ní àìdá àti sọ àìdẹ dídá ẹ ni pé ògùn da pé ká ṣe torí ògùn máa ń sọ ọmọdé èèyàn ni ògùn kan wọ́n máa ń pèrò àwọn ògùn kan pé a sọ ọmọdé èèyàn ògùn lè yí kádàrá padà sí dáadáa ohun tó ní kò da ó lè yí padà sí dáadáa àbẹ ń táìsàn ń ṣe torí ń fọ́ tínú ń run tí bá ń ṣe àbí tí wọ́n ti rù kiri wọ́n ní ẹ lọ ṣe ògùn báyìí fún tẹ bá ṣe fún ayé àyípadà tá bá ṣe fún dandan ní kó rí àyípadà torí pé ògùn ó da ibi tó ògùn ti gbà dá nìyẹn bí ó dàbí ọmọ tí yóò mọ̀ mí sìn ọmọ yóò wá mọ̀ ẹ̀ wá ṣe ògùn ìsọ̀yè fún tó yí padà torí nǹkan bẹ́ẹ̀ ti ṣe mí náà rí nígbà tí mo wà ń kékeré èmi ni márùn kíláàsì mi ò mọ nǹkan kan ìgbà tó yá àwọn ìyá mi ọmọ wa aṣọ mẹ́sàájì wọ́n dọ́gbọ́n sí ìgbà tó ń lóògùn yògùn ìsọ̀yè ni mo wá ọpọlọ mi wá sílẹ̀ kò sí ohun tí mi wà mọ̀ èmi tí mo ti ń ru kíláàsì mo wá bẹ̀rẹ̀ ní tó ń gbé pò kíní ibi tá a tó ògùn dá nìyẹn torí ògùn ló yí nǹkan yẹn padà fún mi dàbí ẹni tí nínú sìn tó lóògùn nínú fún tí nínú lọ àbẹ́ tó ta lọ́fà tó ti gbé kiri tó wá ṣoògùn ọfà fún tó lò tó gbádùn ògùn da náà nìyẹn kọ́tà tó pé ògùn da nìyẹn bí bá ṣe rí ìpalára ìlàṣẹ rí dáadáa ẹ̀ nìyẹn ó dàbí ẹni tí ò kọ́ṣẹ́ ògùn tó lọ rí di pharmacy tó wá ń ṣoògùn tó fẹ́ wá ní kéèyàn máa rà tíyàn bá lóògùn yẹn kí láì dájú pé ògùn yẹn máa ṣe dáadáa fún ló fi jẹ́ pé ẹni tó kọ́ṣẹ́ ló pọ̀ jù náà tó ń ṣe kíní àwọn tí wọ́n ń ṣe kíní tó ń wá fọ́lọ́ ẹ wá ẹlòmíì lọ́ọ́lẹ̀ tẹ bá dílẹ̀ kẹ́ ru bá jẹ́ máa bá pé ṣe nǹkan ni ẹ ní bá pé kò ní ṣe nǹkan ṣùgbọ́n gbogbo ayé ṣe èmi náà fẹ́ ṣe orí social media ni gbogbo àti ní gbogbo oníṣègùn wa ti ní gbogbo tẹlẹmíì mọ ẹ wá lọlé ẹ wọnú ilé ẹ tẹ bá dàdúgbò ẹ kàn máa sọ pé àwọn ò mọ̀ rí wọ́n máa ní àwọn ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ pé kò ní ṣe kan wọ́n lè ní káfíńtà ni wọ́n lè ní télọ̀ ni wọ́n lè níjọ́ olódolóògùn ibi tẹ máa rí wọn nìyẹn ẹ̀yin ẹ má gbìyànjú kẹ má wá wọn lọ ẹ gbé nọ́mbà wọn ẹ má sọ pé ẹ fẹ́ wá wọn wá ẹ kàn lọ ká wọn mọ́ bẹ́ẹ̀ ni ẹ gbé nítorí tí ogun nǹkan tó bá ti gbọ́ tẹ́lẹ̀ ó lè ti ṣe preparation lẹ̀ ṣùgbọ́n ohun tí ó gbọ́ tó kọ̀ dídé balóòjì ẹ rí i pé ẹ máa ka mọ́ ẹ mú lọ́rùn ọwọ́ ni èyí tàbí sọ pé kẹ́ ṣọ́ra fún oògùn lílò nìyẹn nítorí orí ayélujára ni gbogbo ẹ mọ̀ sí gbogbo tí oògùn tó pọ̀ jù nínú oògùn tó yé ó yẹ káwọn ìjọba máa mú àwọn míì ó yẹ káwọn ìjọba gan máa tọkùn kan máa mú wọn òun ló fà á ta fi ń gé ọ̀nà tó fi ń gé ọ̀nà ẹsẹ̀ tó ń gé lápá torí ẹlòmíì á kàn lọ gbé ìwé kíwèé kan ní á máa lọ sọ̀sọ̀ kù sọ tó bá mú tọ̀hún á ní lágbájá ló ń kóhun ṣe báyìí nítorí kò sẹ́kọ̀ọ́ kò sí ìmọ̀ nípa ìwọ̀n ọ̀dẹ̀ kọ́ àwọn bàbá tó ń ṣe kí ní láyàjọ wọn lọ fún fún ẹni ẹlòmíì lọ́dún mẹ́wàá ẹlòmíì lọ́dún mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀ kò tó kọ ẹni tó bá wá kọ ajẹ́pọ̀ jogún bá ń lé ó ń tẹ̀lé bàbá ẹ̀ ń fi ìwọ̀n lọ́tún ló sì pé àmọ́ ọlọ́jọ́ lè dé o mo lè lọ nígbàkúgbà o ìwọ ni mo fẹ́ fẹ̀yìn fún wọn á ti kọ á ti mọ alúdé àpàdé ẹ̀ kọ́dẹ̀ tó ṣe kó tó lè gba ìwé ìyọ̀ǹda wọn á ti dán wò dáadáa kó tó fún ní ìwé ìyọ̀ǹda pé ìwé ìyọ̀ǹda rẹ o àti kọ́ ẹ o dẹ̀ ti mọ̀ o ti practice ẹ̀ àti rí pé tòótọ́ ló lè ṣe nítorí kí bàbá yẹn tó wà láyé ló máa ti àwọn kankan sí pé kó ṣe é wò tó dẹ̀ máa ti ṣe pé ó ṣàṣeyọrí lọ́wọ́ àti gbà lọ́wọ́ tó lè mú fún ní ìwé yìí ṣùgbọ́n sì gbọ́n tá à ń ṣe ń sìn kò síwèé pé ìwé mo ti ṣe ìwé mo fi practice kìíní tó ń fún lọ́wọ́ tó yàn dẹ́mu ta ló yàn dá fún ìwé àṣeyege kò sẹ́ni tó yàn dẹ́mu tó fún níwèé pé àṣeyege rẹ o mo ti kọ́ kìíní mo ti ṣàṣeyege o kò síwèé lọ́wọ́ ayélujára kìíní ìgbà tí ààrẹ lè sọ pé ayélujára yìí pé kò dáa nítorí pé ó tún jẹ́ kí ilé ayé ó jẹ́ kí a tún bẹ̀rẹ̀ sí mọ ara wa ju báyìí lọ nítorí tẹ́tẹ̀ láyé àtijọ́ tí ò ti ṣàyélujára
kò síbi tó ti lè lọ tó lè máa polówó oògùn báyìí àfikọ́ wá kẹ́ ẹ mọ́nú ilé ẹ̀ máa ní bàbá alágbájá ń ṣiṣẹ́ yìí o ẹ lọ sílẹ̀ ẹ̀ dẹ̀ bá ń lé ẹ̀ ṣe ṣùgbọ́n wà tí kíní yìí ti dé ìpalára tó tún wà ní ayélujára nìyẹn nítorí pé gbogbo àwọn tí wọn ò ṣe oògùn tí wọn ò mọ̀ ń pọ̀ oògùn ló wá pọ̀ ń bẹ̀ wọ́n sọ pé iyọ̀ ọ̀kẹ̀dẹ̀ yín rẹ̀ pé kò ṣe pé ẹni tó bá jẹ́ wò ló tó mọ̀ nítorí pé iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa polówó ẹ̀ òun ṣe pé nígbà tó bá lọ sórí ayélujára ṣùgbọ́n táwa ń ṣe oògùn yìí táwa ń ṣe ń pa ẹ̀ táwa náà bá sórí ayélujára báwo ló ṣe fẹ́ mọ olóòótọ́ àti onírọ́ ló fi jẹ́ káwa náà jáde báyìí pé kó má ba iṣẹ́ ọwọ́ wa jẹ́ ohun táwa ti ń ṣe ta fi ń gba yìí nítorí pé ọba ń bú ẹtù orí a máa rawó a máa sọ pé ìkọ̀kọ́ náà ní gbogbo wọn ọjọ́ mọ́ ni a nígbà táwọn mọ̀ pé àwọn kan ń bàjẹ́ àwọn òṣèlú jáde wá kó wá sọ pé àwọn kan ń bàjẹ́ ló fi jẹ́ kí àwọn bàbá náà àfi ní ká jáde síta ká wá sọ fún ẹ̀yin bàbá àti ìyá àtàwọn àbúrò àtẹ̀gbọ́n pé bó ṣe ní ìpalára náà ló ṣe ní ìwúlò sí nítorí a lè fi gbẹnu sọ pé kò dáa nítorí pé àbáláyé ni ó wà ní ìṣe àti òòṣà wa òun táwọn bàbá ńlá wa filẹ̀ fún wa ní tó jẹ́ pé ogún ti wà nìyẹn àdẹ̀gbọ́lọ̀ lájúlẹ̀ ká jẹ́ káwọn kan wá bàjẹ́ mọ́ wa lọ́wọ́ nítorí pé òun ló fi mọ àwọn ọmọ káàárọ̀ òjíire ògùn ṣíṣe bí ó ṣe rí nìyẹn inú mi á dùn láti jẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn wa kẹ́ tó lè sọ pé ẹ fẹ́ dáwọ́lé nǹkan tẹ́ bá ti rí ẹ wò dáadáa o nítorí ẹ̀mí ò láàárọ̀ ní tó bá ti bọ́ sára tó ti bọ́nú kò ṣe é rí mọ́ o á dáa fún gbogbo wa o àjíèrè ọmọ wa o àníríkú ẹ o bẹ́ẹ̀ ni